ọlọ́jọ́ ìbí èmi máa wá bá ẹ dúpẹ́. Èní lọ́jọ́ ayọ̀ lọ́jọ́ ayọ̀ lọ́jọ́ ayọ̀ rẹ o. ọjọ́ òní kò ṣojú yín láyé mọ́mì mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ adániwáyé. bọ́jọ́ bá ṣojú ọlọ́pẹ́ ó yẹ kọ́lọ́pẹ́ ó dáńsí á ní. ẹni Èdùmàrè ṣe lólókìkí ò lè ṣàìní láyé. Mrs. Deborah Abọ́sẹ̀dé Bello ló ń ṣọjọ́ ìbí. ẹ tún jẹ́ àfetígbéyàwó ọ̀rọ̀ wò. ohun Olúwa ló ṣe yín lẹ́ni ire. màmá Adéọlá ẹni Èdùmàrè kàkún lójú àwọn èèyàn tí ń dádé láàrin ìjọ. màmá Samuel Adéwùmí èèyàn ńlá ló jẹ́. ta ni ń bínú màmá Bolúwa ti fẹ́ tí mo mọ̀ tó mọ̀rọ̀ pàtàkì. màmá Olúwa dára sí mi ò ṣeé rí fín. gbajúmọ̀ ni èèyàn takuntakun tó gbéṣẹ́ Olúwa lárugẹ. Midwife Deborah Abọ́sẹ̀dé Bello ni mo tún sọ̀rọ̀ kan òun. ẹni tó ṣe wípé òun rojú gbọ́tò Olúwa ọba. ọ̀kẹ́ àìmọye èèyàn tó bá súnmọ́ mama Dáfídì ni ó ròyìn. ẹni súnmọ́ ni nímọ̀ ni èmi mọ mama Samuel Lámọ̀délé. ọmọ adarí ẹwà ọmọ ẹwà tó bìràn Ìjẹ̀bú ọmọ alágẹmọ mẹ́rìndínlógún Ìjẹ̀bú gbajúgbajà ọmọ agbára tó ní sùúrù. mo kí yín o happy birthday mọ́mí wa Evangelist Samuel Adéwùmí Bello ló rán mi níṣẹ́. ó ní bónírèsé yín ò tilẹ̀ fi ń gbá mọ́ èyí tẹ́ ẹ ti fi sílẹ̀ ò lè parun. happy birthday to you ma mama ìgbà ọdún kan ni o. congratulations to you ma.